Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá ti ń wàwákùwà yóò rí ìrúkúrí. Òun ni ọ̀rọ̀ fídíò tí ẹ fẹ́ wò lọ́wọ́lọ́wọ́ yìí. Gbogbo àwa tá a máa ń tojú bọlé nítorí ìṣòro kékeré mẹ́ta kan àbí méjì kan, ẹ̀yin ni mo fẹ́ kí ẹ wo fídíò yìí kí ẹ sì kọ́gbọ́n tó pọ̀ nínú ẹ̀. Àmọ́ kí ẹ tó bẹ̀rẹ̀ sí wo fídíò tí mo fẹ́ fi hàn yín yìí, tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena 7 ìkànnì tí ẹ já sí yìí, mo bẹ̀ ọ́ bá mi subscribe sí ẹgbẹ́ rẹ̀ hùn. Ọ̀rẹ́ àmì àgọ́ kan níbẹ̀ tán lè bá máa pè ní notification bell, bá mi tẹ̀. Tó bá ti tẹ̀ ẹ́ tán, yóò gbé option mẹ́ta kan wá. Èyí tí ń bẹ lókè òun ti ṣe option A, lí àti lí, òun ni kó bá mi tẹ̀. Tó bá ti tẹ̀ ẹ́ tán, mo bẹ̀ ọ́ bá mi yọ̀ǹda rẹ̀. Like fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn náà ni orúkọ mi. Kọ́lọ́run má da ìṣòro tí kì í ṣe tiwa sí wa lágbádá. Ìṣòro tó jẹ́ pé a bẹ̀rẹ̀ sí máa fowó máa rán káàkiri tó wàá sọ wá di ẹni tí ó máa tójú bọlé àwọn ènìyàn burúkú wọ̀nyí. Ẹ rí i pé láti ìgbà tí ọ̀rọ̀ Ràmọ́nì èyí tó fi ọ̀rẹ́bìnrin rẹ̀ ṣòwò tó ti ṣẹlẹ̀, ẹ rí i pé kò sí èyí tí mo ti gbé jáde nínú ẹ̀, nítorí pé ohun tó bá ti dàbí ọ̀rọ̀ ẹ̀sìn mi kì í fẹ́ràn láti máa gbé wá sórí ìkànnì yìí. Àmọ́ eléyìí mo fẹ́ kí gbogbo wa jókòó kí a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, nítorí pé kò ń ṣe fídíò kan tó pẹ́ lọ títí. Àmọ́ n kò fẹ́ kí gbogbo wa kí a kọ́ ọgbọ́n kan tàbí méjì nínú fídíò èyí tí ẹ fẹ́ wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ gbọ́ ohun tí arábìnrin tó wà lójú amóhùnmáwòrán yìí, ẹ gbọ́ ohun tí ó wí. Wọ́n á gbàgbé láti like fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí, kó sì pín kárí ilé, kó pín kárí oko. Elédùmarè kò ní jẹ́ a rí èyí tá a rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ó yá, ẹ jẹ́ kí a gbọ́ ohun tí arábìnrin yìí ohun tó wí náà. Room tí mo wà àti something like that ṣá, wọ́n ṣáà ní pé kí n ṣèkì omi yẹn, wọ́n ní kí n máa ṣèkì omi yẹn, kí n ṣèkì omi yẹn. Ìgbà tí mo ṣèkì omi yẹn, mo ṣáà rí pé nǹkan kan ṣáà, omi yẹn ṣáà change colour ṣá. Mo ṣe ní wá ní nísìn pé àwọn máa bá mi lájọṣepọ̀, pé táwọn bá ti bá mi lájọṣepọ̀, pé gbogbo nǹkan tó wà ní ara mi pé ó máa jáde sílẹ̀. Àjọṣepọ̀ kẹ̀. Wọ́n á ní but before that káwọn tó bá mi lájọṣepọ̀ yẹn pé máa send 70,000 fún wọn, pé àwọn máa pe èèyàn kan nílọrin pé ó máa bá wọn ra àwọn nǹkan kan, pé wọ́n máa sáré ṣe nǹkan kan ní Ìlọrin, pé wọ́n dẹ̀ ti mọ orúkọ ìyá mi, pé wọ́n ti máa fún wọn lórúkọ ìyá mi nọ́mọ pé tẹ́lẹ̀. Èrú ṣáà ń bá mi pé kí ni mi ṣáà mọ̀ ṣáà ní òkè pé mi ò ní 70,000 naira, pé bọ̀ mo ní 50,000 o. Bọ̀ mo sọ pé mi ì lè gbà kí wọ́n bá mi lájọṣepọ̀. Wọ́n á ní àpé kí n ṣáà ní sùúrù, pé kí n kọ́kọ́ wọ́n ti kọ́kọ́ ní kí n ṣe owó ná, wọ́n ti kọ́kọ́ ní kí n ṣe owó yẹn ná before kan tó sọ pé ọ̀rọ̀ ìbálàjọṣepọ̀. Ìgbà tí mo bọ́ṣọ wọ́n máa ní pé bí àwọn ṣe kinní yẹn, pé màá ṣe owó yẹn, pé wọ́n máa bá mi ra pẹ́pẹ́yẹ kinní kan lóríṣiríṣi, pé àwọn bá mi ra kinní yẹn. So máa sọ wọ́n pé mi ò ní 70,000, pé but mo lè afford 50,000. So mo lè ṣe transfer yẹn tán. This affair, you see my breast, you see everything. I just stay naked though, guy. Where your evidence? I dey talk the person name. You see they ask me evidence. Shey mama sọ pé kíni ni. Mo evidence you wa. I video wey be say I do for their first step when I did you. The evidence dey. I'm not coming here to say trash. I'm not coming here to spoil someone's name. I'm coming here with my full evidence and everything that happened to me. I'm coming here with my full evidence and everything that happened to me. So this after say ìgbà tó wá sọ pé kí n san 70k. Mo sọ pé mi ò ní 70k, pé but mo ní 50k. So mo ṣá wá ṣe transfer 50,000 naira yẹn fún wọn. Ìgbà tí mo ṣe transfer 50,000 naira yẹn tán, wọ́n wá ní pé àwọn fẹ́ bá mi lájọṣepọ̀, pé owó yẹn pé wọ́n ṣá call àwọn kan sọ pé lọ sí ọjà alẹ́ nísìnyìí kó lọ ra nǹkan báyìí, kó lọ ra nǹkan báyìí, orúkọ ọmọ tí mo fẹ́ bá ṣe nǹkan báyìí, orúkọ ẹ̀ ní nǹkan báyìí, orúkọ ìyá ẹ̀ ní nǹkan báyìí. Bọ́n ṣe wá sọ́tà máa pè ṣé kí n lọ wọ aṣọ kí n pé ṣé kíní ẹ̀ tí ó ti settle nìyẹn. Wá ní pé kò tí settle o, pé before kíní ẹ̀ tó settle pé àwọn máa ní láti bá mi lájọṣepọ̀, kí
so that kí ni ẹ̀ tọ́nà bá ti bá mi láṣepọ̀ pé àwọn máa fi ara wọn kó gbogbo àwọn nǹkan tó wà ní ara mi yẹn àwọn máa fi gbogbo ara wọn kó wọ́n pé which kind deliverance be this one wey be say person go press money they go still sleep with person I got to say make I call my friend na so I come call my friend say make my friend dey come that room o this afar whether he use I no even know na so I just text my friend as he dey follow me dey talk the thing the same yes so the same Mami Olohun is a popular affair in Ilorin is a popular affair in Ilorin his papa say popular the papa God I'm saying this I have my evidence this affair popular baba is popular in Ilorin òun fa rẹ̀ gan popular àwọn affair ńlá ni kì í ṣe pé bí a pé kíní o search his name search his papa name so na so I come text my friend say make my friend dey come o my friend just dey domot my friend just dey domot o so this I come talk say I no fit allow the affair sleep with me after say if the money wey in ask me say if the money wey money to sọ pé kí n san tí owó yóò bá ti tó àti solve problem say I no fit allow am because ìgbà tí mi náà tún wá lis ten to myself I was like even though this man tó tẹ pé máa yìí ó nǹkan tó tiẹ̀ sọ ó tiẹ̀ rí ó tiẹ̀ ṣe kíni kan ó ṣe kíni kan but why tí lẹ́yìn ìgbà tí mo tún tẹ̀wọ́ tán báyìí tán ṣe máa sọ pé àwọn tó fẹ́ bá mi ní àjọṣepọ̀ so I was scared so I just have to wear my clothes I just have to she wan help Mami Olohun boost in account God so if person wan help person boost account person go dey talk bad thing about the person because I no understand torí pé mo fẹ́ bá yàn boost account báyìí ṣé máa sọ nǹkan burúkú nípa àbúrò God you see. So guys, so as I just tell am say, he got to say if I no wear, if me no allow sleep with me, say he pé òun ti rí kú sí mi gan, pé òun ti rí kú sí mi, pé kó má dẹ̀ pé màá kú dànù, pé bọ̀ òun kàn fẹ́ help mi ni pé òun fẹ́ fi tó bá mi lájọṣepọ̀ pé kíní àwọn kíní kan yẹn pé ó máa kúrò lára mi pé kíní kan. So I come tell am say I don try say that's the last thing. Say na the last thing wey I fit do be that say I no fit allow am make him sleep with me. Cause I no dey use say why this affair go sleep with me blah 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 like that. So I come text my friend say make my friend dey come up. My friend come knock as my friend come enter. I never even wear my clothes. Mi ti wọ short táyà ọ̀rẹ́ mi fi wọlé tí ọ̀rẹ́ mi fi wọ́n á sọ pé ta ló ń kan lẹ̀kùn wọ́n á lọ sílẹ̀kùn wọ́n rò pé bóyá àwọn tó máa ń tú rúùmù ṣe àbí something like that ni. So ọ̀rẹ́ mi lọ wá máa ń gbà ṣé ọ̀rẹ́ mi náà wà ní máa ń pọ̀ ọ̀rẹ́ mi ò wá pé bó ti wà ní hòtẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀. So ìgbà tó ṣáwá yá wọ́n á ní pé tí èmi ò ti lè gbà kí àwọn bá mi lájọṣepọ̀ pé nǹkan táwọn tún lè ṣe fún mi ni wípé kí èmi drop 350,000 pé àwọn fẹ́ fi why afa go knack me I mumu reach that even though say wetin come make me mumu reach that level sef wey be say I pull cloth I still do transfer wetin make me mumu reach that level because say the afa he mention my mama name he mention my ex-boyfriend name and he talk some kind of thing wey be say e dey happen give me normally but you know he talk wetin really surprise me na why I can't believe the story reach that point na why I believe in matter reach that point but as e come reach matter be say make I pull my clothes make him sleep with me I can't the thing can't fear me say báwo la fa ṣe máa bá mi lájọṣepọ̀ that kind thing as my friend can't enter so he can't dey surprise say my friend enter or something like that I can't say my friend dey here say èmi àtọ̀rẹ́ mi kọ́ lájọ wá. So